ọ̀rọ̀ lórí Wàsílátù ọmọbìnrin tí wọ́n ló rìkọ́ọ̀dù Oloolu. Ìròyìn tí mo jí bá láàárọ̀ yìí òun náà ni pé Wàsílà gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Unfortunately, kí ló dé táwọn èèyàn kì í fi ara balẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ kó tó di pa mọ́ pín ìròyìn káàkiri? Kí ló dé? Ara ò balẹ̀ rí olórí àrùn. Ó rọrùn fáwọn èèyàn kan láti gbé ròyìn ikú nípa èèyàn. Kí ló ṣẹlẹ̀ sí Wàsílà? Ipò wo ni Wàsílà wà? Ó kú ni àbórùn àbó wà láàyè? Lágbára Ọlọ́run, ikú ìpẹta lójú ran. Ikú ò ní pọmọ ọlọ́mọ. Àìmọ̀ kìí sì pọmọ ọlọ́mọ jẹ. Ẹni tí ọ̀gbọ́ tẹnu ẹ̀gà ní pẹ́ yóò kó ń pàátó. Wàsílà rìkọ́ọ̀dù Oloolu ni gbogbo wa ń gbé pò yẹnu. Ilé pè ń sẹ́, ilé èbó ń sẹ́, nítọ́ yẹ kó jẹ́ òrí lórí, ẹni tó bá ṣe ń tẹ́nìkan ò sí rí, nítójú rẹ̀ bá rí kó fara mọ́. Wàsílà sọ̀rọ̀. Àwọn atọ́kùn Oloolu náà sọ̀rọ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀. Kí n Wàsílà sọ? Kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ? Kí l'atọ́kùn Oloolu sọ? Láàárọ̀ ìjíjí tí mo jí ni mo gbọ́ táwọn èèyàn kan sọ wípé Wàsílà ti kú. But lo and behold, arábìnrin yẹn ò kú, kò sì ní kú lágbára Ọlọ́run. Ọlọ́run dáwọ́lé, Ọlọ́run tiẹ̀ ti dáwọ́lé already. Ṣùgbọ́n kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Àti irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀. Now, ní comment section program tí mo ti ṣe ni mo ti rí léyìí, my uncle sold oro, which is deity and the traditional heritage of my family. All the family elders call everyone who knows about the missing deity and all denied. Ntẹ́ni yẹn sọ ni wípé ọ̀nkú àwọn kan ta oro ìdílé àwọn, ìṣẹ̀ṣe ìdílé tàwọn. Gbogbo ẹbí wá péjọ, àwọn àgbààgbà ẹbí péjọ. Ta ló sàn sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀? Ta ni nínú yín lọ́fàwò tó nù ìjẹsù? Lọ́fọ̀bẹ tó nù ìjẹsù? Gbogbo wọn sẹ́, agbọ́n sẹ́, oyin sẹ́. At the end of the day, ẹni tó gbé ó kú láàrin ọjọ́ mẹ́ta. Ntó ṣẹlẹ̀ sí ìdílé wọn lélẹ́yìí. But the man who actually did the act died the third day, and the man who bought it from him, ó dá padà ńgbà tí ò ní sinmi. And the man who bought it from him returned it the next day, saying he can't proceed with it. He was actually saying a lot that happened to him within short period that is in possession of the deity. That is, ẹni tó rà ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá tí ṣe wí àràgbá ló dé bá. Ó dá padà. Ẹ dákun o, ẹ má bínú o, ń rà mọ́ o. Olóríṣiríṣi àjálù ní ṣẹlẹ̀ so níwọ̀nba àgbà tí kinní ọ̀hún fi wà nílé òun. Ìṣẹ̀ṣe ń bẹ. Ìṣẹ̀ṣe sì làgbà. Ìṣẹ̀ṣe làgbà oògùn. Now, ẹni sọ pé that was not the first time. People will be testing the power of Oloolu as a paramount masquerade in Ibadan land. Ajagbemakeferi did the same thing sometimes in 1974 or thereabout. You see, all these religious bigots have nose-dived the inherited culture of our fatherland in Yoruba land. It is high time government continue to remove any Oba or anybody that is trying to ridicule the culture and custom of our fatherland. Another person here, in Ghana here, Ghana lẹ́ni wà, there is a festival called Omo by the Gans in Accra, which is the capital of Ghana. The festival is for 1 month. Oṣù kan wọ́n fi ṣe. No music in town. Mọ́mọ́ ti wá ń ṣe o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ fọwọ́yọ̀. Agogo ọgbọ́dọ̀ dún. Ìlù ọgbọ́dọ̀ dún. Gbogbo nǹkan gbọ́dọ̀ wà wẹ́lo láàrin odidi oṣù kan yẹn. Okay,
No music in town, no church music and playing of any instrument. And the same applied to the Muslims and everyone. In fact, I was in a church when they came to seize the church instrument and made some arrests because of violation of their culture and traditional festival, and the government are fully in support of them. Long live Yoruba culture and traditions. Problem táwa ní nílẹ̀ káàárọ̀ oòjíire òun náà ni wípé kàkà kíjọba tiwa kí wọ́n múrú olúwo òun tì mọ́lé tí ń fọ́ àṣà lójú tí ń tẹ ìṣẹ̀ṣe lẹ́mọ́lẹ̀ tàbí kí wọ́n kí nílọ̀ kí wọ́n wọ̀nù ẹ̀ eré bí wọ́n ṣe wọlé ẹ̀kejì ńlá lákọ̀ọ́rí wọn ń san káàkiri. Àwọn kan ní Ìbàdàn àwọn fẹ́ gbé sàríà wọlé. Seyi Makinde nínú wọ́n ní kó máa jà rẹ káwọn máa wò. Lo and behold, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí sáwọn ni wọ́n mú Seyi Makinde jà rẹ ni. Majority wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ iye population Muslim tí ń bẹ Ìbàdàn, iye Muslim tí ń bẹ Nàìjíríà. Wọ́n ti gbàgbé pé àwọn Muslim táwọn ń sọ yìí APM lásán, ẹgbẹ́ òṣèlú APM, àwọn Muslim kan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ń bẹ̀. Sẹ́nìkan lè fọ́ọ̀sì wọn pé kán má dìbò fẹ́ni tán fẹ́ dìbò fún àbí kán má fọ́lọ̀ ẹ̀ tán fẹ́ fọ́lọ̀. Wọ́n ti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ Muslim ní jẹ lábẹ́ àkọọ́dù. Ṣé yóò wá torí pé àwọn àfáà kan níbì kan inú wọn ò dùn sí nǹkan kan yóò wá sọ pé torí pé wọ́n ìjọba ọgbà kan establish sharia, àwọn ò wá ní tẹ̀lé gómìnà, àwọn ò ní tẹ̀lé ìjọba, àwọn ò ní tẹ̀lé olóṣèlú. Wọ́n wá torí ẹ̀ sọ wípé ibi tí àwọn àfáà yẹn tẹ̀ sí náà fẹ́ tẹ̀ sí. Mi mọ̀ báwọn èèyàn ṣe máa ń báwọn èèyàn míì ronú torí pé baálẹ̀ fẹ́ràn ọbẹ̀ ẹ̀gúsí ó ṣe wá di tó gbogbo aráàlú jẹ́ torí pé wọ́n kórìíra ẹnìkan ó ṣe wá túmọ̀ sí pé mi náà gbọ́dọ̀ kórìíra ẹni yẹn torí pé àjọ ń sẹ̀sìn kan náà àbí torí pé àjọ wà lágboolé kan náà. Bẹ́ẹ̀ nìyẹn bá ṣe ọ́ tí ọ̀sẹ̀ ìmí ń kọ́. What are you talking about? Kò yé mi. Pẹ̀lú ọ̀rọ̀ káàárọ̀ oòjíire ó sú mi. Wọ́n dẹ̀ kó déédéé kóra wọn jáde nílẹ̀ Yorùbá lónìí àbí ní South West gómìnà kan ṣoṣo ńlọ jẹ́ Muslim, àwọn tó kù Christian ni wọ́n. Ẹ lọ yọ wọ́n pò kẹ́ fi Muslim sí. So òṣèlú là ń gbogbo nǹkan tí wà nílẹ̀ Yorùbá, òṣèlú là kì í bọ gbogbo ẹ̀, gbogbo tó yẹ ká ṣe àáfòṣèlú sí ni. So now, like I said, lady yẹn sọ̀rọ̀, ìyẹn Wàsílà ó sọ̀rọ̀ fúnra lára ẹ̀, then gọ́ọ̀mẹ̀ntì náà sọ̀rọ̀, gọ́ọ̀mẹ̀ntì náà sọ tiwọn. Because èmi béèrè wípé ṣé lóòótọ́ ló kú? Did the lady who film Oloolu masquerade procession die? So àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń sọ, ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ aláwo Oloolu. Wàsílà wà láyé nǹkan kan ò ṣe Wàsílà o. Gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kíní rẹ̀ kọ́ lọ stop ẹ̀ kọ́ ẹ̀ bá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o. Lágbára Ọlọ́run. Wàsílà wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. Ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn tó wọ̀ sí. Orúkọ mi ni Olúwo Ìṣọ̀lá Gbọ́láhàn Akeem. Ẹ ṣé bàbá, ẹ jọ agboolé bola wà yìí sá. Agboolé Oloolu ní Òde Ajé Oloolu nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. Ẹ ṣé bàbá wa, pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún, báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sà? Ṣé Wàsílà? Wàsílà bẹ́ẹ̀ ni sà. Last year ó fídíò àwọn èrò Oloolu bẹ́ẹ̀ kò rí gbé dáadáa, but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí Oloolu máa ń jáde. So Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì Agúgù Ìta Mẹ́rin ló máa lọ. So by the time tí Oloolu dé àdúgbò wọn ó múra bí obìnrin according to according to her ó múra bí ọkùnrin, ó wá bọ́ sí farada wọn lórí òkè, ó wá ya ó ṣe fídíò conference àwọn èrò Oloolu, orí Oloolu gangan gbé. So ti yé, ṣùgbọ́n gbogbo àwọn tó wà ńbẹ̀ ó gbé ato, ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹntọ́ràǹdì Oloolu àtàwọn èèyàn yẹn, ó wá gbé lọ sórí TikTok, ó wá kọ sí TikTok pé this is Oloolu at Sokoti area.
àwa rí nǹkan yẹn ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀ òun náà ìgbà tí wọ́n padà rí ó sọ pé ìgbà tí òun ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá but for the interest of peace torí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà á so àyìn láti mú kó lé àlọ́ fi sọ́dọ̀ àwọn agbófinró kí tẹ́sán yóò fi lọ sí ilẹ̀ tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ẹ̀yà lọ bolé wọn. ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí. ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́ adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tàbí lè ṣe backup against ẹ̀ ó agree pé lóòótọ́ ló ń ṣe. ẹ ṣe bàbá wa a rí pé fídíò kan náà circulate online bí tí wọ́n ti ń ṣe ìràpadà bí la máa pè fún nípa ilẹ̀ létà làwọn gbọ́ pọ́n ní ọmọ yẹn ti kú báwo ló ṣe jẹ́ bàbá. ọmọ yìí ò kú o. ẹ bá wa sọ fún àwọn ará ilé kí wọ́n gbọ́ ọmọ yìí ò kú o Wásílà wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kọ́ lọ stop ẹ̀ kọ́ ẹ̀ bá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wásílà wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o. so gbogbo information tẹ̀ ń gbọ́ tẹ̀ lórí Facebook àbí anything yẹn pé RIP Wásílà irọ́ ni ọmọ yẹn wà wọ́n ti ṣèrà padà fún nìyẹn kò sí nǹkan kan tó máa ṣe mọ́. àwọn rúmọlẹ̀ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ti tú sílẹ̀ pé kò náà mọ́ ṣe mọ́ onáà rẹ̀ tọ́ ẹnu ààrẹ sọ pé òun ò ní í ṣe mọ́ so irú kú ló wá fẹ́ pa sàn ní ẹ fẹ́ pa fúnra wọn ni tí wọ́n fi ń gbá RIP sórí kinní rẹ̀ kò tí ì kú o Wásílà ń bẹ láyé ó ń bẹ lé wọn lọ́rẹ̀ méjì o. ẹ ṣe bàbá kí ni ìmọ̀ràn yín fún irú àwọn èèyàn bíi Wásílà náà tẹ̀ máa ń wúrú wà yẹn. Wásílà nǹkan ti fún ọ nímọ̀ràn ìjọ yẹn ó ní kí wọ́n má dẹ́jà ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já pé láyé òun tọ́dún Oloolu bá ti ń bọ̀ gan òun ọmọ fi Ìbàdàn lẹ̀ nígbà Oloolu bá tán òun padà wá sí Ìbàdàn torí tójú òun rí Ọlọ́run ni ò pa òun so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi ṣàríkọ́gbọ́n bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a fẹ́ yìnyín láti bí ìdẹ́sẹ́yìn ẹni tí ò ní yìnyín ò ní yìnyín so kò sí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ṣe ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ò ní gbà ò ní gbà kórìí tèmi ọmọ ṣèmi ní adọ́run mòótọ́ o. ẹ ṣe bàbá wa lórí ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ online torí àgbọ̀ máa fi gbogbo ẹnu sọ tí wọ́n máa ń ní Yorùbá level ṣé Yorùbá level ni ọ̀rọ̀ Oloolu. kíni dé Yorùbá level ṣe bí kálukú ṣe tí ó jẹ ni kálukú wá nǹkan jẹ ní Yorùbá level ẹ ń bá fẹ́. bàbá mi tó fi wọ́n ṣe ẹ̀yẹ. òòsàn kì í ṣe Yorùbá level o mọ́dé bẹ́ẹ̀ ni o tó bá ti ṣe ń èèwọ̀ dandan ni kójú ẹ̀ orí tí ò yẹ kójú ẹ̀ orí kò sí ti jẹ́ Yorùbá level tí wọ́n fẹ́ sọ Yorùbá level báyìí lè máa sọ bóyá lórí ọ̀rọ̀ ọba bóyá lórí àṣà mo dára pé nǹkan yìí èèwọ̀ ni tó wá ní Yorùbá level ní tó lọ kọlù ẹ̀gbọ́n tí wọ́n ìlú tí wọ́n máa lù fún lóòlù ni. báwo ni a ṣe máa lù wá. wọ́n ní ó dúró dò lérù lóde ó dúró dè sù ọ̀dàrà pé wọ́n tó bá dúró dò lóòlù níwájú tẹ òun dúró dè sù. ó dúró dè sù. ó dúró dè sù èsù ó ṣe yóò ṣe mọ́ àwọn nǹkan rẹ̀ kò tí ń díjẹ́ Yorùbá level lọ́dọ̀ Oloolu mọ́ débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀ fàkàtì. ẹ ṣe bàbá ẹ bá a dárúkọ nílẹ̀ kan sí. orúkọ mi ni Olúwo Gbọ́láhàn Ìṣọ̀lá Hakeem tí mo jẹ́ akọ̀wé fún mọ́gàjì ilé ajé mo tún ń ṣe akọ̀wé fún odidi ilé ajé Oloolu. alright má rú lóògùn ẹrù béèbó bá rú ọrùn ọwọ́ nǹkan bá ti pè léèwọ̀ my lovely brothers and sisters má tẹ̀rí sí o àpá kìí dàbí ojú ara opó kìí jọ àtọwọ́fẹ́ ẹ̀gbìn kìí jọ ẹ̀lọ́ ìlẹ̀kẹ̀ mi jámà tún so okùn yìí gùn tó kùn kí nǹkan ọmọ ṣèyàn lọ́dà ó ṣe mí mo tọ́jú ẹ̀ kì í bọ̀ sípò mọ́ òwe mi ẹ̀gbékalẹ̀ ọ̀rọ̀ mi ti yí àwọn ọ̀jọ̀gbọ́n tí mo gbìyànjú àti mú jáde ń bẹ̀ fún ọ ni pé ọ̀dà kọ́ mọ̀ ṣẹlẹ̀ síyàn jù pé kọ́ ṣẹlẹ̀ síyàn kéèyàn máa wọ́nà àbáyọ ìsun ẹ̀jẹ̀ dá ìsun ẹ̀jẹ̀ ọ̀dà lóòótọ́
ṣùgbọ́n wọn bá nǹkan tó ti rọra ṣéun gbogbo ojú tó ti rí un ariwo tí wọ́n ti pa ń bẹ̀ gangan ni wọ́n ń pè ní ẹbọ ọbẹ̀ gangan lẹ́nu aráyé tí wọ́n ń pè lẹ́bọ ń bẹ̀. Wàsílà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ó gbìyànjú ẹ̀ lẹ́sìn láti rìkọ́ọ̀dù Oloolu tí wọ́n lóbìnrin kì í rí tàbí kì í róbìnrin ó gbìyànjú láti rìkọ́ọ̀dù ẹ̀ kú rí rìkọ́ọ̀dù lọ́dún eléyìí ó wá múra bí ọkùnrin ó mú ṣe kíni ó múra bí ọkùnrin ó rìkọ́ọ̀dù kò tún rólóòlù gangan náà rìkọ́ọ̀dù ìyẹ́lẹ̀ ó máa wo ìyẹ́lẹ̀ ó máa wo lẹ́yìn ẹyẹ o ẹ ò tẹ́yẹ rí ìyẹ́lẹ̀ ó máa wo àkàndá ìyẹ́lẹ̀ ó máa wo lẹ́yìn ẹyẹ o kò rí Oloolu rìkọ́ọ̀dù àwọn alátẹ̀lé ẹ̀ náà ló tún rìkọ́ọ̀dù ó wá bóńlé pàdé Wàsílà dìnáì ó lóun ò rìkọ́ọ̀dù Oloolu lóòótọ́ ló ń lọ sí ṣọ́ọ̀bù òun lágbègbè ọ̀rẹ́ méjì òun ò ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù torí pé gbogbo àdúgbò bẹ̀ ńlọ dátọ̀ pakése òun wá rápọ̀ lọ́pọ̀ àwọn èèyàn tí wọ́n ń kọjá òun ráwọn àmọ̀tẹ́kùn náà òun bá ní kó òun ó rìkọ́ọ̀dù wọn ẹ̀já gbọ́n tí Wàsílà sọ o Wàsílà o the female TikTok content creator at the center of controversy surrounding the annual Oloolu Masquerade Festival in Ibadan, Oyo State, has denied filming the sacred Oloolu Masquerade and dismissed widespread social media speculation that she had died. Ó lóun ò kú. Ẹ jẹ́ kí n dúpẹ́ olórí àdáàdátá lọ́wọ́ Mr. Olùsànyà Dàda mi ní wáìtì ẹ ṣe mọ̀rọ́wọ́ yín. Ẹ láǹfààní àti ra gift fún mi. Ẹ ti rí logo gift bákan náà lẹ sì ti rí sticker. Ẹ lè ra sticker fún mi bíi ti Mr. Dàda. Ẹ lè ra gift fún mi. So ilé tó bá wù yín bẹ́ẹ̀ ni speaking by telephone lórí ètò kan tó wáyé lórí rédíò Lágelú ibi tí wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò láàárọ̀ yìí ẹ̀gbọ́n wa Adésóyè Ọmọ́tọ̀sọ́ ńlọ fọ̀rọ̀ wá lẹ́nu wò now okay Wàsílà insisted she neither recorded the referred traditional figure nor lost her life. Okay, she said, and I quote, "I am not dead. I did not capture the Oloolu Masquerade. May I not be implicated?" Ẹ̀ntàn mo lọ sí di òòṣà tí wọ́n wẹ̀rí wẹ̀rùn fún tí wọ́n ṣètùtù fún ló ní wọ́n implicate òun. I did not record Oloolu, she said. She explained that on the day of the incident last Thursday, around the Oremeji axis, she went to her shop but did not open it, remaining outside because the area had already been packed up. She said she saw people and an Amotekun vehicle passing, filmed that scene and posted it online. She maintained did not pass. Okay, Oloolu, she maintained, did not pass along that route. She said, and I quote, "Everyone in the TikTok comment section asked me to delete it. The following day, while I was at the shop, they came to meet me there. I do not know why the eyewitness on Thursday did not defend me. I don't know who came up with that agenda, but I know God will judge." Ẹja wo nǹkan tí arábìnrin yìí sọ. Now fúnra lára ẹ ló rìkọ́ọ̀dù fúnra lára ẹ ló post ẹ̀ sórí TikTok. Àwọn èèyàn wá gbogbo àwọn tí wọ́n comment sábẹ́ post ẹ ní TikTok yóò dáa fún wọn. Ọlọ́run ó kẹ́ wọn bó ṣe kẹ́ mọ́ rẹ́ ni kí ọmọ káàbá. Yóò rọ̀ wọ́n lọ́rùn ìgbà ó dẹ̀ fún wọn. Àwọn ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ òjíire tí ó fẹ́ kí àṣà àti ṣe wọ́n parẹ́ nù. Wọ́n wá ń kí ọ nílò pé kó lọ delete ẹ̀. Kennedy torí pé obìnrin ni ọ́ a sì nígbàgbọ́ pé Oloolu kì í rí obìnrin
obìnrin kì í wo Oloolu wọ́n á mọ̀ ń prayer pé kó delete ẹ̀ ó wá delete ẹ̀ ìwọ gangan fẹnu ẹ sọ wípé orí consequences oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí ọ bọ̀ nísìnyí ó wá fẹ́ deny ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ alright pápápá ẹ jẹ́ kí n sáré lọ bí now ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Ayọ̀ Adams who reportedly visited the Oloolu compound in Ibadan on August 3rd òun náà ni ẹni tó sọ̀rọ̀ tán yìí said an embattled lady at the center of a viral video had reunited with her family. The woman, identified as Wasilat, allegedly developed unusual health symptoms after filming a figure linked to Oloolu tradition in the Oremeji area of Ibadan. The Olubadan spokesman clarified that Wasila did not capture the sacred masquerade itself, but filmed Alawo Oloolu, a separate figure in the tradition. Oloolu gangan lọ èéfín iná lásán lórí kìí solúkòso gangan èéfín iná lásán lórí rìkọ́ọ̀dù kìí solúkòso gangan ta lẹni náà tí ó gbéná wojú ẹkùn láì sáwo kò sí àfọmọ náà tí ó jọsẹ ẹsẹ máa tẹ àṣà ìtìṣe káàró òjíire lójúmọ́lẹ̀. So now a young woman simply identified as Wasila, who appeared in a viral video performing traditional rites at the Oloolu compound in Ibadan, is alive and has returned home to her family, according to a documentary photographer who visited the site. Now, majority àwọn èèyàn máa ń ṣe nǹkan for the sake of content, for the sake of followers, for the sake of viewers. Wọn ò dẹ̀ mọ̀ wípé nǹkan táwọn ń ṣe bad gan láti lọ kọ RIP sórúkọ ọmọ ọlọ́mọ bọ́ bá jẹ́wọ́ ńkọ́ ǹjọ́ gbàrú ẹ̀ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n ti kọrú ẹ̀ fún gbólóhùn kan lèmi fún ẹ̀ tọkọ ń jò ní ń pé ẹni ojú bá ń kán kọ́ máa nìṣó lọ ń dè mí ojú ọ̀kan mi torí wọn kánjú wáyé n ò sì ní kánjú padà n ò tí ì jẹ́sẹ́ tọ́lọ́run rán mi wálé ayé wá jẹ́ ràlẹ̀ràlẹ̀ mo sì ń jẹ́ lọ́wọ́ n ò tí ì jẹ́ ojúlówó iṣẹ́ gangan so ẹ ń bá ro kúrò mi kọ́ mọ̀ nsó lọ́rùn dè mí so ẹ má ro kúrò ọmọ ọlọ́mọ o ó ṣàṣìṣe kò sẹ́dá tí ò lè ṣàṣìṣe àṣìṣe rẹ̀ yóò kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ yóò kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́gbọ́n fẹ́ni tó bá fẹ́ gbọ́n ẹni tí ò sì fẹ́ gbọ́n wàhálà alẹ́ ayé tiwọn eléyìí ọ̀kan lúwa rẹ̀ òkú tí ì ṣe tẹni ọjọ́ tó fọ̀ fàyè pé kọ́mọdé ọmọ dẹ́tẹ̀ bó bá ti lóun lè dánú gbógbé bó bá lè wo ọmọ kó hu eyín gangan bó bá ti lè rétí òkè fìbò kí n tèmi díẹ̀ ń tàlàbánú apẹ́ ẹ̀dùn bí wọ́n bá pe nǹkan léèwọ̀ ìwọ máa ṣe bẹ́ẹ̀ bá ń sọ fólúwo bó bá ti di tọdún tí ń bọ̀ kó bá ń káwọn ẹlẹ́hàá kí wọ́n ń so ń bàdàn ń bí ọdún Olóòlù kórè káwọn ẹlẹ́hàá kó lọ kó wọn wo Olóòlù bó bá jẹ́ pé lóòótọ́ ló láyà mi bá bọ̀ láyọ̀ àtàlàáfíà tí wọ́n ọ̀sẹ̀ jẹ́ ń di n ó di mùsùlùmí mọ́dún rẹ̀ nù o kódà kí nǹkan kan mọ̀ sí wọn kí wọ́n mọ̀ ta pọ́npọ́n n ò lè torí ẹ̀ di nǹkan kan mọ́ gọ́rẹ́ o. Ayọ̀ Adams, a popular Ibadan-based documentary photographer, disclosed that he and a group of people went to the Oloolu compound in the Oremeji area of Ibadan, where the compound secretary confirmed Wasila had gone back to her family and was on the path to recovery. Wasila is alive and recovering after the viral Oloolu compound incident in Ibadan. According to Ayọ̀ Adams, he said, and I quote, "The lady has reunited with her family and is currently recovering." Adams quoted the compound secretary as saying, "Oloolu, how the controversy unfolded." According to Adams, Wasila had secretly filmed a crowd gathering at the Oloolu compound. She later told some Ibadan residents that her health had begun to deteriorate, and she attributed the condition to her decision to record the scene. Adams also alleged that police operatives escorted Wasilat and members of her family to the Oloolu compound.
where traditional rites were carried out. Nígbà àwọn ọlọ́pàá ní kò sí ti ń jẹ́ jùjú nínú ìrìn àjò àwọn, kí ló dé tí wọn ò fi lọ́kàn bá. Ogun kan nù, àwọn NEPA gbọ́dọ̀ múná lọ tí n bá ń ṣe program lọ́wọ́. Ogun kan nù wọ́n gbọ́dọ̀ paná ṣá n bá ń ṣe program lọ́wọ́. All right, so Adams also alleged that police operatives escorted Wasilat and members of her family to the Oloolu compound, where traditional rites were carried out. A video of a TikToker in the shrine, believed to be inside the Oloolu compound, subsequently went viral. Olubadan Palace clarifies viral Oloolu video. Meanwhile, Chief Adeola Oloko, the spokesperson for the Olubadan of Ibadan land, Oba Rashidi Ladoja, offered additional context on Monday, August 3. Oloko stated that the woman did not film the sacred Oloolu masquerade itself, but rather Alawo Oloolu, a figure connected to but distinct from the main Oloolu tradition, as the procession moved through a street in the Ibadan axis. Oloko said, and I quote, "She did not capture Oloolu, she mistook it for Alawo." Oloolu gangan kọ́ ló rìkọ́ọ̀dù, Alawo ló rìkọ́ọ̀dù. We contacted the Magaji of the Oloolu compound, and he confirmed that a woman who mistook Alawo of Oloolu for the real Oloolu masquerade captured it on the street. Lady recovering after Oloolu ritual, Oloko said that shortly after the footage was posted online, Wasilat reportedly experienced an unusual physical condition, which prompted her family to reach out to the Oloolu custodians for assistance. After posting it, she realized the blood in her body began to dry, so her family reached out to the Oloolu people immediately, and they attended to her in accordance with the tradition of the land, he said. Furthermore, the Olubadan Palace stated that women are traditionally forbidden from seeing Oloolu, and it described the incident as a consequence of the prohibition being broken. He said, and I quote, "We have told people to obey simple instructions. Women are not supposed to see Oloolu, but out of curiosity, she disobeyed." All right, so the best of my understanding, Ojuba náà lọ o. So, all right. Jẹjẹ gbọ́rọ̀ secretary ìdí tí wọ́n fi wẹ́ra fún Wasilat, the secretary of the Oloolu compound in Ibadan, Oyo State, Oluwosola Akeem, has explained the circumstances that led to the spiritual cleansing of TikToker Wasilat Olalere after she recorded activities during the annual Oloolu Masquerade Festival. Akeem spoke in Yoruba during an interview conducted by an African culture platform, Surprise Entertainment, at the Oloolu family compound on Monday. His explanation comes days after Olalere underwent traditional cleansing rites at the Oloolu family compound following the controversy that trailed a TikTok video she posted during this year's Oloolu festival. The video, which showed the masquerade followers and entourage, sparked reactions after she captioned it, "This is Oloolu at Sokoto area." Bí Sokoto area sí ni. Now, ẹ̀yin náà jẹ́ àwò dáadáa. Ó wà intentional. Kó lè rí rìkọ́ọ̀dù ń ló ṣe múra gẹ́gẹ́ bí obìnrin. But unfortunately, ká ní Oloolu gangan náà ló rìkọ́ọ̀dù. Ǹjẹ́ ẹ mọ̀ pé bí ó ṣe rìkọ́ọ̀dù ẹ̀ náà bí ó ṣe gbé tánu? All right. The video, okay, this is Oloolu at Sokoto area. The TikToker was subsequently taken to the Oloolu family compound, where she participated in traditional rites after admitting to recording and sharing the footage, despite long-standing custom prohibiting members of the public from filming the referred masquerade. Wọ́n fáwọn èèyàn láàyè láti máa record Oloolu, and I love that. Mo fẹ́ràn Oloolu, mo fẹ́ràn ìdílé Oloolu bí wọ́n ṣe protect nǹkan wọn. Yorùbá ní fìrí ní mẹ́kùn níyì, ń tá a bá fi pamọ́ ní jọni lójú jọjọ. Ọ̀pọ̀lọpọ̀ eégún tá ń record lónìí, tá ń gbé sí social media. Lóòótọ́ làwọn èèyàn ó wò ó,
ṣùgbọ́n araṣọ ogóje àìhàn yín gbèje aníjọ́ méje òní láfàṣọ òun jó àti tàyè aṣọ tán lílọ tó ṣùpá ń lọ tí ń bọ̀ ń ló buyì kó ṣùpá bẹ́ẹ̀ bá rí ní ìsìn kùrukùru ó tún bò lójú tó bá tún dìgbà kan àtúníró ṣùpá lójú ọ̀run àtún wojú sánmọ̀ wo àtúnírí ńlọ́jẹ́ ó níyì Yorùbá ní kárí ni lónìí kárí ni lọ́la ọmọ síyan bọ́lá kì í jẹ́ àjọrẹ ni lójú Yorùbá ní nǹkan tó dáa o but I protect ẹ̀ I dey preserve ẹ̀. Okay, following the exercise, she apologized, deleted the video from her TikTok page and said she regretted her action, claiming she became ill after the incident and would never repeat it. Speaking on the development, Hakeem said Olalere had attempted to record the masquerade during last year's festival but was unsuccessful. According to him, she returned this year disguised as a man in another attempt to capture the event. He said, and I quote, last year, Wasilat videoed Oloolu but wasn't able to capture it well. But this very year, on the last day of the masquerade festival that Oloolu usually comes out to display, when Oloolu got to their area, she dressed like a male to capture the masquerade. She videoed the followers and entourage but couldn't capture the masquerade himself. She then posted the video on TikTok and captioned, "This is Oloolu at Sokoto area. When we saw it, we went to her and she confessed. She said she had been ill since she committed the act. For the sake of peace, so that she would not be beaten, we took her away from her home and took her to the police station so that the tension could subside. She deleted the video and pictures, although some of us still have the copies. She confessed to recording the video and posting it online." Ntí mo kà yìí, òun náà ni ẹni yẹn ti sọ nínú fídíò tí mo kọ́kọ́ play. Ntó matter most ńbẹ̀, òun náà ni pé lóòótọ́ bá a wí tòní tọ̀la kẹ́ni má ní òní torí ẹ̀kọ́ jáwọ́. Ẹ̀gbọ́n Yorùbá ni wọ́n níjọba ṣòfin kọ̀rànkà ọ̀sẹ̀ tí ó ṣòfin àjẹ́ lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn èèyàn ò ní ṣàìdẹ́gàá jojúmọ́ wọn mólè tí wọ́n ń polè ó lè ò torí ẹ̀ kó dínkù jojúmọ́ wọn ń pa àwọn ajínigbé ò torí ẹ̀ kó dínkù jojúmọ́ wọn ń jìyàn gbé so n táwọn èèyàn ó ṣe jojúmọ́ wọn mọ́ àwọn tó ń ṣoògùn owó àwọn tí ń tẹ̀yà ara èèyàn jojúmọ́ náà ni wọ́n sì tún pọ̀ sí i ìyẹn túmọ̀ sí pé n tí máa ń ṣàwọn tí bá ń ṣiṣẹ́ láabi ni pé ẹni tọ́wọ́ bà yẹn òun ọ̀mọ̀rin ẹ̀rìn lọ́jẹ́ kọ́wọ́ bà á ọwọ́ ò lè bá wọn kò ní iye ẹjọ́ táwọn tí ń ṣe ni tọ́wọ́ ò sì bá wọn kí ló dé tọ́wọ́ ò bá wọn torí pọ́wọ́ ò lè bá wọn wọn ò mọ̀ wípé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn a máa yan jura wọn lọ ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó ní nǹkan Wàsílà bọ́ lélé ní tiẹ̀ àtúmọ̀tẹ́ tí ó tún kàn lọ́la Wàsílà rore ọ̀fẹ́ gbà tìbórè èèyàn ṣe tuntun fún wọ́n bá awọ ẹrí wọ́n bá awọ ẹrùn àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíín bẹ tí ò ní rí ọ̀nà àbáyọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti dẹ́mi wọn légbodò lórí ìṣẹ̀lẹ̀ yìí kan náà lórí irú ìṣẹ̀lẹ̀ bákan yìí kan náà kò sẹ́ni tí ì fẹ́ ṣe but àwa kan wà tó jẹ́ pé àlẹ́mi irú ẹ̀ láyé ìgbà kan àwọn èèyàn kan máa ń káàkiri wọ́n lè bó làwọn ń bá ṣiṣẹ́ ìgbà kan bẹ wọ́n láwọn ń wá aago ẹlẹ́pọ̀n káàkiri gbogbo aláfẹ́ ẹ̀dọ́lẹ̀ gbogbo bí aago ẹlẹ́pọ̀n wà láàmú wá káàkiri kò sì sí bí aago ẹlẹ́pọ̀n wà mọ́ ń gbà náà ó wà nílé wa o mo yọ ẹpọ̀n ti lé wa amúdébẹ̀ wọ́n ní kì í ṣerú eléyìí wọ́n láwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ti kọ àrábíkì sí lára làbá ń wélé yun káàkiri ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí sì láago ẹlẹ́pọ̀n pọ̀ sí jù àwọn èèyàn wọ ṣọ́ọ̀ṣì wọ́n wọ mọ́sálásí wọ́n rè yọ aago ẹlẹ́pọ̀n káàkiri lára ògiri àwọ̀ ọlọ́kan rẹ̀ tí n bá tẹ̀lé wọn yọ dòní n ó sì padà sọ bí mo ṣe sọ yìí náà eléyìí táwa gbìyànjú ẹ̀ nìtọ́pọ́n fa bàbá ọ̀rẹ́ mi kan ń bẹ aláwo tó gbójú gbónu ni èmi ni mo máa ń bá wọn ọ̀rẹ́ mi yẹ muslim ni ó wà láàyè kíkó ọmọ pa kí nǹkan kan mọ́ ṣe àti nǹkan tó rọ̀ mọ́lé ayé rẹ̀ Ìsá lórúkọ ẹ̀ òun náà lè máa wò mí nìsín Ìsá Kàlámù
bó bá ń gbọ́ mọ́ fi ṣèbínú o dáàdi a máa ń pè wọ́n bàbá Músàn kì í ṣe tọ̀rọ̀ ẹnu bàbá Músàn máa lé ní 120 years wọ́n dàgbà tán wọ́n tún wá kóró mọ́lẹ̀ padà àsìn bí bàbá ṣe máa ń rìn ní wọ́n ti tẹ̀ padà sílẹ̀ so èmi mọ́ bá wọn kọ nǹkan Yísà ò ní dá wọn lóhùn torí pé Islam ní Yísà gbà so ó dẹ̀ máa ń kírun gbogbo nǹkan tó ń ṣe yẹn ó rí gẹ́gẹ́ bí ntí ọ̀tọ̀ so èmi dẹ̀ níyì láti ilẹ̀ ni mo ti píìkì ilé ayé tí mo fẹ́ gbé mi ò kírísítẹ́nì jù mi ò mùsùlùmù rárá ǹdẹ̀wọ́nù ṣẹ̀ṣẹ̀ jùjùjù ṣùgbọ́n gbogbo ẹ̀ ni mo practice ńgbà mo wà níbàdàn mo lọ iléèwé muslim ńbẹ̀ mo ti píìkì àwọn nǹkan kọ̀ọ̀kan ńbẹ̀ mo ti mọ Fátíà kà ọdún kan péré mo ṣe ń bẹ̀ inú ẹ̀sìn christianity náà bí mi sí ṣùgbọ́n mo practice ìṣẹ̀ṣe fúnra lára mi ó dẹ̀ jẹ́ so bàbá bá kinní yẹn débì kan bàbá máa sọ wípé kọ́ wá kọ àti nǹkan yòókù sí létà mo mọ̀ wípé irọ́ bàbá ń pa gbogbo nǹkan tá a níìdì fáwọn nǹkan yẹn ni wọ́n ti sọ yẹn because ọjọ́ wo náà fẹ́ sọ nǹkan tó kù kí wá láǹfààní pa àkọọ́lẹ̀ gbogbo ẹ̀ làwa dánwò gbogbo ẹ̀ ló ṣiṣẹ́ so gbàtàn dé tán ni wọ́n rọpọ́n fá n bá sọ fún Yísà já sọ fún bàbá kí wọ́n gbé ọpọ́n fá fún wa bàbá dẹ̀ ní ọpọ́n fá kan tí wọ́n ẹ̀sẹ̀ gbẹ́ ìyẹn igi funfun ni wọ́n fi gbẹ́ ó dẹ̀ tuntun so àwa ní pé bàbá o pé a fẹ́ kẹ́kọ̀ọ́ kan ní iléèwé lórí àṣà Yorùbá wọ́n á ní ká gbé ọpọ́n fá wá bàbá ní ẹgbẹ́ lè tí ń bẹ́ ń ta lọ bàbá ní àwa gbé lọ àwọn yẹn bá sọ pé àṣírí ọpọ́n fá báyìí ni wọ́n ń sọ ni tí tó bá jẹ́rú eléyìí ní sáwọn náà lè lọ wági káwọn náà gbé ọpọ́n fá fúnra wọn aláwọn tí wọ́n ti ń bọ tán ti ń bọ fá nínú ẹ̀ tán ti ń ṣe kinní kan ká padà lọ bá bàbá pé wọ́n nírú eléyìí kọ́ pé eléyìí tí wọ́n ti ń bọ ni bàbá ní ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ́lẹ́ fẹ́ fi kọ́ tí wọ́n bá ti gba ilé ìtẹ́ gbé wá ẹ̀wọ́ pọ́n bá yìí sí gbogbo bá a ṣe jára sinmi ti wá nìyẹn so kí ni tí mo gbìyànjú láti sọ ni wípé owó ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ tiwa kó bọ́ sọnù majority àwọn nǹkan wa náà wọ́n sọ pé wọ́n rí lókè òkun wọ́n rí nígbà wọ́n rí láwo torí owó ni so Ọlọ́run nínú àánú ẹ̀ yóò preserve ancient ones like 300 years gẹ́gẹ́ bẹ́ẹ̀ exactly bó ṣe rí nìyẹn eléyìí tí wọ́n ti ń bọ tipẹ́tipẹ́ now mo sọ kíní kan nípa adé táwọn ọba wa ń dé nìsín ẹ rí i pé àwọn ọba ò láṣẹ lẹ́nu mọ́ kò sí bọ́ba bá ṣe adé wò nísìn kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí bí ọba bá lòun fi adé gégùn fún yẹn kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sóńtọ̀hún Kennedy ó ní pé bọ́ba ṣe ń dé ní ìrìnàdé tuntun wọn ò mọ̀ pé bẹ́ẹ̀ yẹn kọ́ nílé ayé ṣe gbọ́dọ̀ rí àwọn adé ìṣẹ̀ǹbáyé adé tọ́ba kìíní ti dé tí kejì ti dé tí kẹta ti dé àwọn mẹ́ta tán ti dé adé òun wọ́n ti làágùn sí i tí wọ́n ń pè ní agbára àtàṣẹ tó wà lára adé nu irú adé bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ wípé rèé sígbà wà wò tó yẹ pé tó bá ti sí adé wò ọba ó dẹ̀ kú láyé ìgbà náà béèyàn kan sí adé wò ní ìsìn kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí kò ságbára nú adé mọ́ adé tí wọ́n ń rà lórí àtẹni adé tán ń rà ń jọ òwúyè adé tuntun tán ń bẹ asínde má dé kó bá wọn sí kò sí nǹkan tó ní kí ọba ọmọ làdé tuntun ṣùgbọ́n adé ìṣẹ̀ǹbáyé yẹn ó yẹ kí wọ́n sì máa dé dòní unfortunately ọ̀pọ̀ adé ìṣẹ̀ǹbáyé ni wọ́n ti tà ọba gan tó gbà pèrè lọ́ọ́ ta adé dànù ń bọ̀ jẹ́ pé owó ńlá wọn fẹ́ẹ́ fi rà á ọ̀dẹ̀ ti fọkàn sí pé adétẹ́nìkan ti dé sẹ́yìn ohun ọ̀màrùn tó ṣe onítọ̀hún can you imagine the stupidity kọ̀màrùn tó ṣe onítọ̀hún God bless you Mr. Ifaniyi Ogunlọlá God bless you mi ní wáyé tìṣà ọmọ àrùn tó ṣe ẹni tó dé adégbẹ̀yìn but pálásì tí ọba kan lò kẹ́yìn ni wọ́n náà padà wá lò yìí ayé ìsinlẹ̀ ẹ̀sẹ̀ ń renovate ẹ̀ láyé àtijọ́ ibùsùn tó bá kan sùn sí lọ́ba mi yóò máa sùn àwọn tó bá kan fi ń jẹun lọ́ba mi yóò máa lò bọ̀ ní ìsìn ọ̀làjú àti mo wọ gbogbo nǹkan gbogbo tí ń bẹ ń pálásì
lọ́ba tó máa kó kú pátápátá wọ́n lọ dànù. No, gbogbo ntọ́ba kan lò ẹ kó sẹ́gbẹ́ kan ó ti dèrò museum ìyẹn làrá ọmọdọ́mọ wọ́n mọ̀ bá lọ́la.